Àdùnní ṣé o ṣe jáde láàárọ̀ yìí? Wọ́n ti ṣeré dè ní. Ṣé wọ́n lè pè mí ni? Ó ti òkú ṣe mi lè pè é. 5 minutes call. Kí ló dé? Wọ́n tún pè é padà, wọ́n tún pè é padà. Hello? Tani yẹn? Àdùnní. Tani yẹn? Àdùnní mọ́mí mi ló sọ̀rọ̀. Mọ́mí mi kẹ̀. Mọ́mí mi ni. Mọ́mí tó ti kú sí Libya. Wọ́n mi ò tí kù sí Libya, wọ́n lè pa àwọn ló ń pè é. Mọ́mí ti kú sí Libya. Wọ́n ò tí kù sí Libya. Mọ́mí ti kú sí Libya. Ẹ kúrọ̀lẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀. Ẹ̀yin olólùfẹ́ Ìyá Ìjẹ̀bú ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wá, ní gbogbo ibi tí ẹ ti ń wò wá. Èmi ni ẹni tí mo ṣe number 1 tí ó lọ sí Libya pé nǹkan tó ń ṣẹlẹ̀ òun náà la fi ṣe nǹkan tí ẹ̀ ń bá wa wò. Èmi ni mo lọ sí Libya, so ẹ jọ̀ọ́ ẹ máa bá mi wò, ẹ máa bá mi post, ẹ máa bá mi patronize, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ìyá Ìjẹ̀bú tí ẹ mọ̀ òun náà leléyìí. Part 2 dẹ̀ ni mo tún ṣe yìí. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa comment, ẹ máa bá wa share. Níbi tó bá tún kù sí, a tún máa jẹ́ kó máa yé yín wípé bí báyìí ló kù sí. Ẹ̀yin tẹ́ dẹ̀ wà ní Libya náà kò ń ṣe pé a fi bú yín o. Nǹkan tó ń ṣẹlẹ̀ torí àwọn ọmọ wa ń sìn wọn ò fẹ́ ṣiṣẹ́, ọ̀nà Libya ló fẹ́ máa gbà lọ. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa bá wa wò, ẹ máa bá wa post, ẹ máa bá wa share. Ẹ̀yin tẹ́ dẹ̀ wà ní Libya, tẹ́ wà lókè òkun, ayọ̀ lẹ máa délé o. Ẹ ṣé adúpẹ́ o. Iná ò ní tán wò yín, ibi tẹ́ tí mówó tẹ́ tí ń ra káàdì tẹ́ fi ń wò wá tẹ́ tí ń gbọ́ wa, iná ò ní tán wò yín, wa bùsí ní tẹ̀dùmarè o. Èmi Ìyá Ìjẹ̀bú náà dẹ̀ ni mò ń ṣàdúrà fún yín, fún gbogbo àwọn tí wọ́n ṣe kọ́mẹ́dì náà, mo ṣàdúrà fún wọn páwọn náà gòkè àgbà lágbára Ọlọ́run. Iná ò ní tán wò wá o. Ẹ ṣé gan. A máa tún bá yín mú èmi wá, ẹ bá wa wò, ẹ bá wa comment, ẹ bá wa post. Thank you very much. Thank you. Ẹ ṣé púpọ̀.